Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí gbọ́yìn láti kànnì jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣèwọ́. Ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ní ìpínlẹ̀ Èdó, ọ̀dọ́ kan gbẹ̀mí bàbá rẹ̀ lórí owó. Wọ́n ti mú afurasí kan lórí ikú awakọ̀ ọkọ̀ ojú omi kan ní ìpínlẹ̀ Rivers. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn jàǹdùkú tó gbẹ̀mí ọmọ fásitì Bayelsa kan lórí $100. Ọwọ́ ti tẹ àwọn 3 lórí ikú ọlọ́kadà kan ní ìpínlẹ̀ Delta. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Odomo wa ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Odomo wa ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ní ìpínlẹ̀ Èdó, ọ̀dọ́ kan gbẹ̀mí bàbá rẹ̀ lórí owó. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èdó ti ṣàlàyé bí wọ́n ṣe mú ọ̀dọ́ kan ẹni ọdún 17 Àtò Angel Jr. tí ó ṣekú pa bàbá rẹ̀ ẹni 70 ọdún Àtò Judah Angel lórí owó kan tí wọ́n ń retí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Chidi Nwabzo tí ó sọ̀rọ̀ ní ìlú Benin ní afurasí náà ni ó ti máa ń dúnkokò mọ́ bàbá rẹ̀ láti ìgbà pípẹ́ wá pé òun yóò gbẹ̀mí rẹ̀ nítorí owó tí ó ń retí náà. Ó ní afurasí ọ̀hún ló fi hámà fọ́ bàbá rẹ̀ lórí tí ó sì sín sínú kòtò kan lẹ́yìn ilé wọn. Ó fi kún un pé afurasí náà ti wà ní àgọ́ àwọn tí iṣẹ́ ìwádìí sì ti ń lọ lọ́wọ́ lórí rẹ̀. Wọ́n ti mú afurasí kan lórí ikú awakọ̀ ọkọ̀ ojú omi kan ní ìpínlẹ̀ Rivers. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ti fìdí mímú afurasí kan múlẹ̀ tí ó ní ṣe pẹ̀lú rírí òkú awakọ̀ ọkọ̀ ojú omi kan tí ó sọnù tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní Owo18 ní agbègbè Bacana Waterway níjọba ìbílẹ̀ Gbemi ní ìpínlẹ̀ náà. Ìbolò ẹni ọdún 17 ni àwọn agbébọn kan tí wọ́n wọ ọkọ̀ rẹ̀ gbé lọ. Ọ̀kan nínú ẹbí olóògbé náà ló lò dòkúbò sọ ní ìlú Port Harcourt ní ọjọ́rú Wednesday pé wọ́n rí òkú Ìbolò ní agbègbè Bacana Sandfield ṣùgbọ́n wọn kò tí ì rí ọkọ rẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Grace Iringe kọ́kọ́ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ àti mímú tí wọ́n mú àfúrásì. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn jàǹdùkú tó gbẹ̀mí ọmọ fásitì Bayelsa kan lórí $100. Wàhálà bẹ́ sílẹ̀ ní Amazoma ní ìjọba ìbílẹ̀ Southern Ìjọ ní ìpínlẹ̀ Bayelsa látàrí gígún tí wọ́n gún ọmọ fásitì tó wà ní ìpele tó kẹ́yìn lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ní Niger Delta University. Ẹnìkan tó sọ̀rọ̀ ní ọjọ́rú Wednesday ní ẹni tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà Francis Palowe ló wà ní Sandom tó jẹ́ ibi ìgbafẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nígbà tí àwọn jàǹdùkú kan ní àdúgbò náà gún nítorí kò fún wọn ní $100 tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀. Palowe ni wọ́n ní ó yẹ kó kẹ́kọ̀ọ́ gboyè ní ọjọ́ 26 oṣù kejì ọdún 2024 nígbà tí ilé ẹ̀kọ́ rẹ̀ bá ń ṣe àṣeyẹ fún wọn. Alukoro fún fásitì náà Indoni Igeze fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí. Ọwọ́ ti tẹ àwọn 3 lórí ikú ọlọ́kadà kan ní ìpínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ní àwọn ti mú àwọn afurasí 3 kan tí wọ́n lọ́wọ́ nínú ikú ọlọ́kadà kan ní Àgbàbò ìjọba ìbílẹ̀ Ugeli North ní ìpínlẹ̀ náà. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Bright Edafe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́rú Wednesday. Wọ́n ní ọlọ́kadà náà ní àwọn ikọ̀ fìjìláńtì kan gbẹ̀mí rẹ̀ tí wọ́n sì jù ú sínú sọ́kèwé lẹ́yìn ohun tó ṣẹlẹ̀ láàrin wọn.
ẹ̀dáfì ni wọ́n mú àwọn afurasí mẹ́ta náà nítorí wọ́n bá ọ̀kadà olóògbé náà lọ́wọ́ wọn. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ tí àwọn yóò sì mójú wọn ba ilé ẹjọ́ ní kété tí àwọn bá parí ìwádìí àwọn. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o.